Ìgbà tá a wọnú Kristi ládàláàyè tí ojú wa là, etí wa ń ṣí, iye wa ń ṣí, àwọn òtítọ́ ìwé mímọ́ wá ń di kedere fún wa. Kò sẹ́nikẹ́ni tó lè mọ òtítọ́ láìsí Kristi. Kristi ni ọgbọ́n Ọlọ́run. Ọgbọ́n ayé máa mú kéèyàn rìn lókùnkùn ni. Àfìgbà tí oòrùn òdodo tó bá tàn mọ́lẹ̀ sínú ọkàn wa. Ìyè ògo ní fún orúkọ rẹ, rán ọ̀rọ̀ rẹ sí wa, jẹ́ ká sí rere nípasẹ̀ ọ̀rọ̀ rẹ, Jésù Kristi Olúwa wa, àmín. Mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí èmi ni Jésù Kristi mìíràn. Ọba ògo ní èmi ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Ẹ jẹ́ á lọ nínú ìwé Jòhánù orí 14 kí ọ̀rọ̀ yẹn lè bá yé wa dáadáa. Ẹ jẹ́ á ka ẹsẹ̀ méje àkọ́kọ́, ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkeje. Ọba ògo wípé ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú. Ẹ gba Ọlọ́run gbọ́, ẹ gbà mí gbọ́ pẹ̀lú. Nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà. Ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín, torí tí èmi lọ ń pèsè àyè sílẹ̀ fún yín. Bí mo bá sì lọ pèsè àyè sílẹ̀ fún yín, èmi ó tún padà wá, èmi ó sì mú yín lọ sọ́dọ̀ èmi tìkálára mi, pé níbi tí èmi gbé wà kí ẹ̀yin lè wà níbẹ̀ pẹ̀lú. Ẹ̀yin sì mọ ibi tí èmi ń gbé ń lọ, ẹ sì mọ ọ̀nà náà. Tó máa sì wí fún un pé Olúwa, a ò mọ ibi tó gbé ń lọ o, a ó wá ti ṣe mọ ọ̀nà náà. Jésù wí fún un pé èmi lé ọ̀nà àti òtítọ́ àti ìyè. Kò sí ẹnikẹ́ni tó lè wá sọ́dọ̀ bàbá bí kò sí nípasẹ̀ mi. Ìbá ṣe pé ẹ̀yin ti mọ̀ mí, ẹ̀yin ìbá ti mọ bàbá mi pẹ̀lú láti ìsinsìnyí lọ. Ẹ̀yin mọ̀ ọ́n, ẹ sì ti rí. Torí akóbùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ nínú àyà wa. Jésù wípé òun ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Jésù Kristi Olúwa kò kàn dédé sọ pé òun ni ilẹ̀kùn sí ìgbàlà. Ó ń sọ pé òun ni ilẹ̀kùn sí ìgbàlà, òun náà ni ìyè. Ó tún wá sọ wípé òun gan ni ọ̀nà tí onígbàgbọ́ gbà nígbà tó bá ti wọnú ilẹ̀kùn. Ó tún sọ wípé òun ni òtítọ́ tí ó máa ṣe ìtọ́ni fún onígbàgbọ́ ní ọ̀nà náà. Ó tún wá tún jẹ́rìí wípé òun ni ìyè, nípa èyí tí a ó máa fún onígbàgbọ́ lókun láti máa tẹ̀síwájú nínú ìrìn àjò rẹ̀ ní ọ̀nà náà sí ọ̀dọ̀ bàbá. Ní tí Jésù Kristi ń jẹ́ kó yé wa rèé. Nǹkan mẹ́ta ló ń bẹ nínú ẹyọ kan. Láìsí ọ̀nà kò sí lílọ síbi kankan. Láìsí òtítọ́ kò sí tẹ́nikẹ́ni ó mọ̀. Láìsí sí ìyè kò sí ìdàgbàsókè. Nítorí pé òun jẹ́ ọ̀nà la fi lè máa lọ sọ́dọ̀ bàbá. Nítorí pé òun ní òtítọ́ la fi ní ìmọ̀ bá ti ṣe máa rìn ní ojú ọ̀nà ìyè. Torí pé òun ní ìyè la fi lè ń dàgbà nínú ọ̀nà ìyè àìnípẹ̀kun yìí. Ìtumọ̀ ni pé Kristi ni ohun gbogbo nínú ohun gbogbo fún wa. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí mo kà fún wa yẹn, Olúwa ń jẹ́ kó yé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé òun padà bọ̀ lẹ́ẹ̀kejì. Ó sì sọ fún wọn pé ẹ ti mọ̀nà o. Ní Tómásì wá ń béèrè pé fọ̀nà hàn wá. Olúwa wá sọ fún pé òun lọ̀nà, òun lòtítọ́, òun ní ìyè, àti pé ẹ̀ ń bá ti rí òun, ó ti rí bàbá. Nínú ìwé Hébérù orí 10 ní ẹsẹ̀ 19 sí ẹsẹ̀ 22. A rí pé Kristi Jésù yìí
ó ní ọ̀nà tuntun àti ọ̀nà alààyè tí bàbá ti là sílẹ̀ fún wa nípasẹ̀ ikú Jésù. Kristi wà ní olórí àlùfáà wa, olórí àlùfáà lórí ilé Ọlọ́run. A wá pè wá pé ká súnmọ́ tòsí. Ẹ jẹ́ á wo àwọn ọ̀nà kan tí a dárúkọ nínú Bíbélì. Àkọ́kọ́ ni àkàsọ̀ tí Jákọ́bù rí nínú àlá. Àkàsọ̀ yẹn ọ̀kanlẹ̀ ọkàn. Jákọ́bù rí àwọn áńgẹ́lì tó ń sọ̀kalẹ̀ tí wọ́n ń gòkè lórí ẹ̀. Èyí sì ṣe àpẹẹrẹ Jésù Kristi, ọba ògo fúnra rẹ̀ gan sọ ní ìrere Jòhánù orí 1:51 pé ẹ ó rí tí ọ̀run yóò ṣí lórí ọmọ èèyàn, tí àwọn áńgẹ́lì yóò máa gòkè wọ́n sì máa sọ̀kalẹ̀ lórí ọmọ ènìyàn. Ìkejì, ọ̀nà tí ó wọ ibi mímọ́ jùlọ. Ní ibi mímọ́ jùlọ ibẹ̀ ni a ti rí àpótí ẹ̀rí. Ibẹ̀ ni a ti rí ìtẹ́ àánú lórí àpótí ẹ̀rí. A sì wá ṣe ibi mímọ́ ìmọ́ pẹ̀lú aṣọ ìkélé. Kò sí ẹnikẹ́ni tó lè dá lásà láti wọ ibi mímọ́ jùlọ bí kò sí olórí àlùfáà lẹ́ẹ̀kan ṣoṣo lọ́dún. Ọjọ́ tí ó sì wọbẹ̀ ó jẹ́ ọjọ́ 10 inú oṣù keje, yẹn ni ọjọ́ tí wọ́n máa ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ gbogbo orílẹ̀-èdè. Nítorí pé a sì tí ì ṣe ibi mímọ́, àìsílẹ̀kùn ibi mímọ́ tó ga jùlọ àìsí fún wa ni. Ṣùgbọ́n nígbà tí Kristi kú, ó la ọ̀nà ibi mímọ́ jùlọ, ó ní ọ̀run, kì í kàn ṣe kì í ṣe ti àgọ́ ti ayé. Ìkẹta, a sọ nípa ọ̀nà ìwà mímọ́ nínú ìwé Àìsáyà orí 35:8 tá a pè ní ọ̀nà ìwà mímọ́ fún àwọn ẹni mímọ́, àwọn èèyàn tó yẹ pé bí òye ò tiẹ̀ yé wọn, síbẹ̀ wọn ò ní ṣìnà. Àwọn ẹni ìràpadà Olúwa wọn ò padà pẹ̀lú orin àti ayọ̀ àìnípẹ̀kun. Ìkẹrin, a sọ nípa ọ̀nà titun àti ọ̀nà alààyè tí Kristi là fún wa nípasẹ̀ ikú rẹ̀, èyí tí à ń sọ fún wa pé ká súnmọ́ tòsí nípa ẹ̀jẹ̀ Jésù Kristi. Ìkarùn-ún, a sọ nípa àwọn àpèjúwe ọ̀nà tí Ọlọ́run ní Bíbélì. A pè é ní ọ̀nà ìgbésẹ̀ rẹ̀, a pè ní ọ̀nà pípé rẹ̀, a pè ní ọ̀nà tọ̀tọ̀, a pè ní ọ̀nà ẹ̀rí Olúwa, a pè ní ọ̀nà òtítọ́, a pè ní ọ̀nà ayérayé, a pè ní ọ̀nà àwọn ìwé èèyàn mímọ́ rẹ̀, a pè ní ọ̀nà tó dáa fáwọn èèyàn gidi, a pè ní ọ̀nà òdodo nínú ìwé Òwe orí 8:20. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni a pè ní ọ̀nà ìyè nínú ìwé Òwe orí 15:24. Ọ̀nà àwọn ẹni ìràpadà Olúwa la pè ní ìwé Àìsáyà orí 51:10. A pè ní ọ̀nà àlàáfíà ní Àìsáyà orí 59:8. A sì pè ní ọ̀nà ìgbàlà ní Ìṣe àwọn Àpọ́stélì orí 16:17. Ní ẹ̀kọ́ mìíràn tí àwọn ọ̀nà tá a dákọ nínú Bíbélì, a ní ọ̀nà àwọn èèyàn búburú. Ìyẹn ni kẹfà tí a ṣàpèjúwe rẹ̀ bí ọ̀nà tó máa ń ṣókùnkùn tó sì máa ń yọ̀ nínú ìwé orin Dáfídì orin 35:6. A pè ní ọ̀nà tó le fáwọn ẹlẹ́ṣẹ̀, ìwé orí 30:15. A pè ní ọ̀nà ikú nínú ìwé Jeremáyà orí 21:8. Ọ̀nà èké la pè ọ̀nà àwọn èèyàn burúkú nínú ìwé Sáàmù 119:104. A pè ní ọ̀nà àwọn ẹni ibi ní ìwé Sáàmù orí 139:24. A tún pè ní ọ̀nà ọ̀run àpáàdì ní ìwé Òwe orí 7:27 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí wá ní ẹ̀kọ́ tó wà ńbẹ̀ fún wa bí ọmọ Ọlọ́run láti kọ́ lára Kristi bí ọ̀nà òtítọ́ àti ìyè? Àkọ́kọ́ a fẹ́ jẹ́ kó yé wa pé kì í ṣe pé Jésù jẹ́ mẹ́ta,
ṣùgbọ́n mẹ́ta lọ́kan ni. Jésù sọ fún wa pé òun jẹ́ ẹni mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n mẹ́ta lọ́kan ni. Gẹ́gẹ́ bí ó ti jẹ́ àjíǹde nítorí pé òun gangan ni ìyè, bẹ́ẹ̀ náà ni ó ní ọ̀nà nítorí pé òun gangan ni òtítọ́ àti ìyè. Nínú ikú rẹ̀ àti àjíǹde rẹ̀ ni ó ti lè mú wa wá sí ọ̀dọ̀ Baba. Nígbà tí ó sì jíǹde ló wá di ọ̀nà fún wa. Nígbà tó sì ti yanjú ìṣòro ẹ̀ṣẹ̀, ó wá di nípasẹ̀ ikú rẹ̀ ó di òdodo Ọlọ́run fún wa. Kí oore ọ̀fẹ́ àti òtítọ́ àti ìyè kó lè jẹ́ tiwa nípa iṣẹ́ àṣeparí tí Kristi ṣe nínú ikú àti àjíǹde rẹ̀. Ó ní ọ̀nà, ó ní òtítọ́, ó ní ìyè. Ìkejì ni pé Kristi fúnra ara rẹ̀ gangan lọ̀nà. Ó ní ẹnikẹ́ni ò lè wá sọ́dọ̀ Baba bí kò sí nípasẹ̀ òun. Kì í kàn jẹ́ wípé nígbà tí Jésù pọ̀ òun ní ọ̀nà pé bóyá òun ni olùkọ́ni tí ń fọ̀nà hàn wá tàbí torí pé òun ní àpẹẹrẹ ìgbé ayé wa. Òun ní ọ̀nà. Gbogbo wa la gbọ́dọ̀ wá sínú Kristi tí a bá fẹ́ rí Baba. Gbogbo wa la gbọ́dọ̀ gbà á tá a bá fẹ́ ní agbára tá a fi di ọmọ Ọlọ́run. Gbogbo wa ni wọ́n gbọ́dọ̀ bá nú ẹ̀. Bí wọn ò bá bá wa nú ẹ̀, Olúwa rẹ̀ gbé o, Olúwa ò sí nú ọ̀nà nìyẹn. Ìkẹta ni Kristi yìí nìkan ó ní ọ̀nà. Bẹ́ẹ̀ ni òfin ikú àti ìdálẹ́bi ló mú wa fún wa. Òfin kò sóhunkóhun di pípé rárá. Jésù Kristi yìí ó ní òtítọ́ nínú Kristi nìkan ló wà. Èèyàn nípa tara kò lè gba nǹkan tẹ̀mí nítorí pé wèrè ni wọ́n já sí fún. Nígbà tá a wọnú Kristi ńlá dá láàyè tí ojú wa là, tí etí wa ń ṣí, tí iye wa ń ṣí, tí àwọn òtítọ́ ìwé mímọ́ wá ń di kedere fún wa. Kò sẹ́nikẹ́ni tó lè mọ òtítọ́ láìsí Kristi. Kristi ni ọgbọ́n Ọlọ́run, òun lòtítọ́. Ọgbọ́n ayé máa mú kéèyàn rìn lókùnkùn ni. Àfìgbà tí oòrùn òdodo tó bá tàn mọ́lẹ̀ sínú ọkàn wa. Pílátù béèrè lọ́wọ́ rẹ̀ pé kí lòtítọ́. Kò yẹ Pílátù pé Kristi tó dúwájú rẹ̀ tó ń fẹ́ sí ìdájọ́ rẹ̀ gangan lòtítọ́. Ẹ jẹ́ ká súnmọ́ tòsí gẹ́gẹ́ ìwé Hébérù orí 10 ẹsẹ̀ 22 ti sọ. Torí pé a gbọ́dọ̀ wá sí ọ̀nà yìí. Láti mọ ọ̀nà kò dàbí kéèyàn wọnú ẹ̀ o. Èèyàn á máa sọ̀rọ̀ ọ̀nà téèyàn ò dérí kó sì máa ṣàpèjúwe rẹ̀. Béèyàn ò bá wọnú Kristi ó ṣeéṣe kó máa wàásù rẹ̀ o. Ẹnikẹ́ni tí ó bá wá súnmọ́ tòsí, ẹ jẹ́ k'Olúwa rẹ̀ wá pẹ̀lú ọkàn òtítọ́, pẹ̀lú ìgbàgbọ́ nínú àyà rẹ̀, pẹ̀lú ọkàn tó mọ́ tí a sì fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀ mọ́ kó nu gbogbo àwọn ẹ̀bi àti ìdìbàjẹ́ rẹ̀. A sọ fún ẹlẹ́ṣẹ̀ wípé bẹ́lẹ́ṣẹ̀ tí ó bá wọnú Kristi tí í ṣe ọ̀nà, Olúwa rẹ̀ ti pàdánù ọ̀nà ọ̀run. Èèyàn mímọ́ a sọ fún èèyàn mímọ́ wípé àwa tá a gbàgbọ́ nínú Kristi, ẹ jẹ́ ká rí Kristi bí ọ̀nà, ká sì súnmọ́ tòsí nípa agbára ẹ̀jẹ̀ rẹ̀, ká lè sin Ọlọ́run ní mímọ́ ìwà. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ akéde rẹ̀ fún àwa ìránṣẹ́ Ọlọ́run pé ẹ jẹ́ á wàásù Kristi bí ọ̀nà kan ṣoṣo àti ọ̀nà tuntun àti ọ̀nà alààyè tí ó fi ara rẹ̀ sí fún gbogbo aráyé. Ọba ògo àgbàdua, jẹ́ kí ọ̀rọ̀ yìí kọ́ kalẹ̀ nínú àyà wa. Òtítọ́ yìí jẹ́ kó di dájúdájú nínú ọkàn kọ̀ọ̀kan. Àwọn tí ò tí ì sínú ọ̀nà yìí bá fà wọ́n wá o. Àwa tá a ti wà nú ọ̀nà yìí jẹ́ ó yé wa sí. Jẹ́ á máa fi òtítọ́ rẹ̀ ṣe àmọ̀nà ayé wa. Jẹ́ kí ìyè rẹ̀ kó fún wa ní okun àkọ̀tun ká lè máa tẹ̀síwájú nínú ìje ìgbàgbọ́. A dúpẹ́ torí pé o ti gbọ́ tiwa. Jésù Kristi Olúwa wa. Àmín.